Ẹ kú dédé ìwòyí gbogbo èèyàn olólùfẹ́ Olóyinka TNT ẹ kú gbogbo ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ìwọ obìnrin tó bá ti mọ̀ wípé ọ̀lẹ ni ẹ́, wípé ò kí ń ṣe the type tẹ́ pé tọ́kọ bá dé wàá lè jókòó tí kò jẹun, wàá lè serve ẹ̀ á jẹun tán kó tó wọlé lọ sùn, tó jẹ́ pé you are the type tẹ́ pé tọ́kọ bá dé lẹ́ẹ̀mẹwàá inú yàrá ẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀ tó bá dẹ̀ ti dé ó ti dé ní ọkọ ló ṣe máa ṣe pẹ́pẹ́ fúrú bóyá tó ṣe máa jẹun. You are the type tó jẹ́ wípé o ò ní lè dúró tọ́kọ bá late kò wò pé akíndódé tó pẹ́ kò dúró kó dé. Tó bá ti mọ̀ pé o kì í ṣe that type, o kì í ṣe type tẹ́ pé ọkọ máa dé abẹ ní kitchen bóyá òun struggle bó ṣe máa jẹun àbí bóyá ó rí pé òun lọ sí extra mile pé bí òun ṣe lè jẹun, ó better kó má gba ọmọ ọ̀dọ̀ sílé. Má gba ọmọ ọ̀dọ̀ sílé, nítorí tó bá gba ọmọ ọ̀dọ̀ sílé tó bá ṣọ́ra ọkọ ẹ̀ máa padà fẹ́ ọmọ ọ̀dọ̀, máa padà fún ọmọ ọ̀dọ̀ lóyún ni. Wàláì 75% ọmọ ọ̀dọ̀ tí ọkùnrin ń fún lóyún wọ́n ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń fún lóyún ju ìyàwó tí wọ́n fẹ́ sílé lọ. Nítorí pé kó tó lè gba ọmọ ọ̀dọ̀ sílé, àwọn ọmọ ọ̀dọ̀ yẹn ọwọ́ wọn ò tó ẹnu, wọn ò wà òkè ló ṣe wá ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹ̀ àti wà tọkọ ẹ̀ ẹwà nọ́mà. Ìgbà tí ọmọ ọ̀dọ̀ bá dẹ̀ ti dípò ti lóyún fọ́kọ, àwọn ọkọ máa ń gbádùn ọmọ ọ̀dọ̀ tó lóyún fún wọn ju ìyàwó ilé wọn gan lọ. Kí ló máa mú ọmọ ọ̀dọ̀ lóyún fọ́kọ? Ìwọ tó jẹ́ wípé ọkùnrin tí wọ́n bá jáde tí wọ́n bá dé ńgbà mi wọ́n máa ń fẹ́ káwọn dé káwọn bá yàwó àwọn ní kitchen bóyá ó ń so oúnjẹ fáwọn lọ́wọ́ àbó ń ṣe pẹ́pẹ́ fúrú kan tó máa ṣe fáwọn tó fẹ́ jẹ táwọn fẹ́ jẹ, wọ́n máa ń like ẹ̀. Ó máa ń jẹ́ kí wọ́n fi ego yẹn ó máa ń boost ego wọn, ó máa ń build self esteem wọn, ó máa ń feel like a man. Kan dé kan rí pé àyàwó àwọn ń ṣe pẹ́pẹ́ fúrú, ó ń try láti ṣe oúnjẹ táwọn máa jẹ, ó serve àwọn sórí table. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tọkọ yín bá ti dé tó tílẹ̀ bá ṣú jù wàá ti wọlé lọ sùn. Ọmọ ọ̀dọ̀ meanwhile àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ tí ẹ gbọ́dọ̀ súnmọ́ rárá, tó ò gbọ́dọ̀ jẹ́ kó ọmọ ọ̀dọ̀ súnmọ́ rárá, bí àwọn oúnjẹ ọkọ ẹ̀, bí pé tó bá fẹ́ serve ọkọ ẹ̀ lórí table. Bí ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ ṣe big madam kọ́mọkọ́ tó dé ẹ ti wọlé ẹ ti lọ sùn. Ọmọ ọ̀dọ̀ ló máa gbé oúnjẹ ọkọ, ló máa serve ọkọ tọkọ bá dé lálẹ́, ó máa palẹ̀ mọ́. Ọmọ ọ̀dọ̀ á tún lọ sùn, á tún lọ jókòó sí corner, á máa dúró kọ́kọ́ jẹun tán kóun lè palẹ̀ mọ́. Nígbà míì dádì á ní abílíkì lọ sùn, níbi tó bá ti ń ṣe dádì á ní bílíkì lọ sùn, á ní dádì mi ìfẹ́ sùn, mo fẹ́ kẹ́ jẹun tán náà kí n tó lọ sùn. Ìwọ tó dẹ̀ jẹ́yàwó ti wọlé lọ ti lọ sùn, ọmọ ọ̀dọ̀ ló serve ọkọ, ó dúró tọkọ fi jẹun tán, ó palẹ̀ mọ́ ẹ̀. Nígbà tọkọ máa fi jí láàárọ̀, ó ti ṣe a cup of tea, ó ti fi oúnjẹ sínú kúlà tọkọ máa gbé lọ. Jọ̀ọ́ nítorí Ọlọ́run sọ fún mi tí ọkọ ẹ̀ ò fi ní fall in love pẹ̀lú ọmọ ọ̀dọ̀. Sọ ìdí tí ọkọ ẹ̀ ò fi ní dú ọmọ ọ̀dọ̀ fún mi, tó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ lórí tó serve ẹ̀ lálẹ́ tó dúró tó fi jẹun tán. Ó mọ̀ pé kó serve ọkùnrin kó má tiẹ̀ fẹ́ bá jẹun kan kó kàn dúró kó máa wò ó bó ṣe ń jẹun. Ó mọ̀ kó máa ń go a long way, ó máa ń jẹ́ kó fall in love, wọ́n máa ń feel important. O ò sí ń bẹ̀ láti dúró tì ńgbà tó ń jẹun, ọmọ ọ̀dọ̀ ló dúró tì ńgbà tó ń jẹun. Ọmọ ọ̀dọ̀ ló dúró tó fi kó abọ́ tó fi kó lọ sí kitchen tó make sure pọ́kọ ẹ lọ sùn, ìwọ ti wọlé lọ sùn. Nígbà tó di àárọ̀ the same ọmọ ọ̀dọ̀ tó late tó sùn kó tó sùn, ó ti tètè jí, ó ti ṣe cup of tea fọ́kọ ẹ̀, ó ti ṣe oúnjẹ tó máa ṣe sínú flask. Ìwọ sì ń sùn because ó fi ipò máa jí ní 8 láti take care àwọn ọmọ lọ sí school. Wàá kọ̀ rí wípé tọkọ bá wọlé tíwọ náà wọlé wàá rókò ọkọ tó ń le. O ò ní mọ̀ pé òbò ẹ̀kọ́ ló kó ọkọ ń le sí, òbò ọmọ ọ̀dọ̀ ló kó ọkọ ń le sí. Nítorí pé gbogbo position ẹ àti àwọn responsibilities ẹ àwọn ètò wà sensitive nínú responsibility ẹ nìyẹn. Because ọkùnrin máa ń fẹ́ ń gbà mí kóbìnrin lè take pain, kóbìnrin lè inconvenient ara ẹ̀, kóbìnrin lè make àwọn sacrifices kan nítorí tiwọn. Lára àwọn nǹkan tọkùnrin máa ń fẹ́ ni pé tó bá ń bọ̀ láti ìta kan rí pé ìyàwó àwọn oúnjẹ ló ń ṣe fáwọn táwọn máa jẹ, àbí kó ní story pé gáàsì tó mu sáré mo yà fẹ́ pé kí n tètè lọ ra gáàsì kó lè róúnjẹ jẹ mi nífẹ̀ẹ́ kó dé kó má jẹ. Ọkùnrin like láti máa gbọ́ru story yẹn. Ọkùnrin like pé bó ṣe ń jẹun bí oorun yẹn ṣe ń kùn ẹ̀ tó, ó tiẹ̀ ń sọ fún ẹ pé kó lọ sùn, ó dẹ̀ ń sọ pé ẹ má wọrí jẹ́ kí n jókòó kó jẹun tán náà. Ó jẹun tán ó palẹ̀ mọ́ ó kó lọ, àbí ó jẹun tán wọgán ló palẹ̀, ọkùnrin ló palẹ̀ mọ́ fún rẹ̀ bó bá ṣe wù ni ó kó lọ. Ó dẹ̀ rí pé ó dúró òun jẹun tán, ó ẹ̀ṣọ́ pé òun wọlé lọ wẹ̀, òun wá wọlé sùn, àbí bóyá ó lọ síbi iṣẹ́ ó rí pé òun pẹ́
ó dẹ̀ rí ẹ tó jókòó tó lóò lè sùn ọ̀ǹtì tó bá wọlé. But àrùn àwọn nǹkan kéékèèké tẹ́ ẹ kà kún yẹn ó máa ń ṣe pàtàkì, ó máa ń jẹ́ kọ́kùnrin feel important, ó máa ń jẹ́ kọ́kùnrin feel wípé ẹ fẹ́ òun nínú ilé, ẹ nífẹ̀ẹ́ òun. Bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé bọ́kọ ò bá dé ní anytime, ìwọ ti wo pé ìgbà tó bá wù kó wọlé ó ti wọlé lọ sùn. Nígbà tọ́kọ dé ọmọ ọ̀dọ̀ ló bá ní pálọ̀ tó ń dúró de ọkọ. Ó dẹ̀ dé nìyẹn, ọmọ ọ̀dọ̀ ni ọkọ rí mú pé fún mi lómi mu, òun lórí pé bu nǹkan fún mi, ìwọ ti wọlé ó ti lọ sùn. Nígbà tó ń jẹun lọ́wọ́, ọmọ ọ̀dọ̀ ló dúró títí ó fi jẹun tán. Yóò ti ẹ̀ mọ̀ bóyá ó wọlé láyọ̀ bóyá kò wọlé láyọ̀, ó ò mọ̀. Ọmọ ọ̀dọ̀ ló make sure pé ó wọlé. Níbi tó ti ń jẹun, àwọn ọmọ ọ̀dọ̀ míì gan tó bá ti rí bó ṣe ń treat ọkọ ẹ̀, wọ́n ready láti gba ọkọ yẹn lọ́wọ́ ẹ̀. Tó bá ti rí bó ṣe ń treat ọkọ ẹ̀, gbogbo àwọn nǹkan tó fún ọkọ ẹ̀ náà máa ṣọ́ ẹ̀ náà máa fún ọkọ ẹ̀. Níbi tí ọkọ ti ń jẹ, ọmọ ọ̀dọ̀ lè máa ṣe kọ́kọ́ gbọ́ pé oorun ti ń kùn, ọkọ á ní lọ sùn, á ní dáàdì mi ò lè sùn, mo fẹ́ kẹ́ jẹun tán ni. Irú àwọn ọ̀rọ̀ kéékèèké yẹn ó fi ń buy into ọkàn ọkọ ẹni, ó fi ń buy into ọkàn ọkọ ẹni. Wá gbọ́, majority àwọn ọkùnrin tó dó ọmọ ọ̀dọ̀ lóyún wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni, because wọ́n ti find peace, wọ́n ti find love nínú ọmọ ọ̀dọ̀ yẹn. Gbogbo àwọn ìwà tí mo kà sílẹ̀ tí wọ́n ò kà kún tó fún ọmọ ọ̀dọ̀ ní chance láti take care. I am telling you, àwọn ọ̀wà yẹn gangan ti ń jẹ́ kí ọkọ máa dìde fún ọmọ ọ̀dọ̀. Wá kọ̀ rò bóyá ìwọ ló ń lé ọkọ, o ò ní mọ̀ pé òbú ẹ ti gba nọ́mbà, òbú ọmọ ọ̀dọ̀ ti take position òbú ẹ. Nítorí wípé the care and the love tí ó yẹ kó ọkọ máa rí lọ́wọ́ ẹ̀ ó ti ń rí nínú ọmọ ọ̀dọ̀. The concern, the love, the care tó yẹ kó máa rí, the affection tó yẹ kó máa rí lọ́dọ̀ ẹ̀ ó ti ń rí lára ọmọ ọ̀dọ̀. Ọmọ ọ̀dọ̀ ti ń wà worried pé ó pẹ́ kó tó dé, ó dẹ̀ ti ń dúró dé. Ọmọ ọ̀dọ̀ ti ń ensure pé bó ṣe dé, ó ensure pé ó jẹun, ó dẹ̀ dúró tó fi jẹun tó palẹ̀ mọ́ whilst tí wọ́n wà nílé tó ń sùn. Ọmọ ọ̀dọ̀ ti tètè jí láàárọ̀, ó ṣe tíì, ó pack oúnjẹ. Ìmọ̀ ìwọ wo ló máa sọ pé oúnjẹ yìí ni kẹ́ pack fún dádì láàárọ̀ o. Ọmọ ọ̀dọ̀ yẹn ti dé jí ó jí. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ń feel pé bóyá ẹ fi pé ọmọ ọ̀dọ̀ ni ẹbí owó mi ni máa san. Ẹ mọ̀ pé ẹ fi ń ta òbò yín, ẹ fi ń fi òbò yín, ẹ fi ń jẹ́ kí òbò yín di ìkàsì lọ́dọ̀ ọkọ ni. Irú àwọn sacrifice kéékèèké tó rí yẹn, òun ló máa ń jẹ́ kí ọkùnrin feel like ọkùnrin, òun ló máa ń jẹ́ kí ọkùnrin feel loved, òun ló máa ń jẹ́ kí ọkùnrin feel pé èèyàn kan ti ẹ̀ care fún mi. Think about it. Kó má tètè dé, kó dẹ̀ dé, kó bọ́kọ ẹ níta, àbí kó bọ́kọ ẹ pé kó má ti sùn, kó má dúró pé òun ṣọpọ̀ òun fẹ́ wò pé kó wọlé safely. How would you feel tí ọkùnrin bá ṣe fún ẹ? Ìwọ wá wò tí wọ́n bá ṣe fún ọkùnrin bó ṣe máa fi. Ìwọ wá síbẹ̀ láti ṣe fún ọkùnrin gẹ́gẹ́ bí obìnrin, ọmọ ọ̀dọ̀ ló wá ń ṣe. How do you think your man, your husband will feel about the ọmọ ọ̀dọ̀? How would you feel? Báwo ló ṣe máa feel? Kó wọlé, kó rí pé oúnjẹ ti wà ńlẹ̀, oúnjẹ yẹn dẹ̀ wà nílé, o dẹ̀ fẹ́ jẹ, oníkọ́kọ́ ẹ lọ sùn nínú, mo fẹ́ dúró kó jẹun tán ni my dear. O jẹun tán, báwo ló ṣe máa feel? Ṣé ò ní feel loved? Ṣé ò ní feel pé o ò ní feel on top of the world? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọkùnrin máa feel tó bá ṣe fún. Bẹ́ẹ̀ ò wá síbẹ̀, ọmọ ọ̀dọ̀ ló dúró tó fi dé lálẹ́. Ìwọ ti wọlé lọ sùn, o kí ẹ̀ bóyá wọlé àbí kò wọlé, ó ti wò pé olóru ọ̀fọ̀rú ni, bọ̀ bóyá ọmọ ọ̀dọ̀ ṣe mọ̀ pé olóru ọ̀fọ̀rú, ó sì dúró tó wọlé. Ìwọ mọ̀ pé tọ́mọ ọ̀dọ̀ bá ti ń take àwọn position yẹn ń gán mọ̀ nǹkan tó ń ṣe. A majority àwọn ọkùnrin tó fún ọmọ ọ̀dọ̀ lóyún, wàláì wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni. Wàá rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti fún ọmọ ọ̀dọ̀ lóyún gan, wọ́n á mú kúrò lé wọn nífẹ̀ẹ́ kó ṣẹ. Wọ́n á dẹ̀ fẹ́ ọmọ ọ̀dọ̀ yẹn because lọ wo majority tó fẹ́ ọmọ ọ̀dọ̀ ló gbádùn ọmọ ọ̀dọ̀ ju ìyàwó ilé tó fẹ́ lọ, because ẹ̀yin lẹ fi àyè yẹn lẹ̀ tí ọmọ ọ̀dọ̀ fi take gbogbo kinní yẹn, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹn, gbogbo àwọn extra care tọmọ ọ̀dọ̀ ń ṣe, bọ́kọ ṣe ń dé tó ń bọ́mọ ọ̀dọ̀ ní kitchen tó ń ṣàǹsọ pé ọmọ ọ̀dọ̀ ló ń ṣe oúnjẹ, ìwọ ò síbẹ̀ kò bẹ́ẹ̀ ní kitchen rí, àfi àṣán kó wà lórí bẹ́ẹ̀dì nínú ilé ni. O mọ̀ pé ó ń trigger hormones kan nínú ayé ọmọ ọ̀dọ̀, which is oxytocin, bond hormones, love hormones, òun ló ń trigger. Bọ́kọ ṣe ń rìn yẹn báyìí, ìfẹ́ yẹn á máa wá, okó á máa le. O ò ní mọ̀ pé gbogbo ìwà tí ọmọ ọ̀dọ̀ wù tọkọ máa ní ọmọ yóò sùn, ó dẹ̀ dúró tí mo fi dé ṣá, mo tún jẹun tán lójú ẹ̀, ó tún palẹ̀ mọ́ kó tó lọ sùn, oorun dẹ̀ ń kùn, ó dẹ̀ ń ṣubú, mo ní kó lọ sùn, kó lọ sùn. Gbogbo àwọn kinní yẹn ló máa trigger àwọn bond hormones, love hormones nínú ọkọ ẹ̀. Á dẹ̀ máa nífẹ̀ẹ́ ọmọ ọ̀dọ̀, ìwà dẹ̀ máa rò pé ìwọ lò, á dẹ̀ máa mú òbò ẹ̀, òbò á dẹ̀ máa lọ sí, á dẹ̀ máa take it back, á máa relegate òbò ẹ̀ to the background.
òbò ọmọ ọ̀dọ̀ á dẹ̀ máa take center of attraction. Nǹkan tí ẹ̀yin ò mọ̀ nìyẹn. Tó o bá ti mọ̀ pé o yọ̀lẹ, tó bá ti mọ̀ pé nǹkan ká ẹ ló o yọ̀lẹ, tó bá ti mọ̀ wípé àwọn nǹkan kan ò ní lè ṣe, àwọn sacrifice kan ò ní lè ṣe, má wulẹ̀ gba ọmọ ọ̀dọ̀. Bẹ́ẹ̀ àtọkọ ẹ bá ṣe jọ manage kẹjà máa manage. Ìjọ tó bá ti jẹ́ kí àṣírí ẹ kó tú sọ́wọ́ ọmọ ọ̀dọ̀, ìjọ tó bá ti jẹ́ kí àwọn ọmọ ọ̀dọ̀ kó take àwọn responsibilities kan tó jẹ́ wípé ó máa fi mark àti memory ilẹ̀ fún ọkọ ẹ, tó bá ṣọ́ra ọkọ ẹ á pàpà fẹ́ ọmọ ọ̀dọ̀. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Sabarikolo.com, ẹ lọ register ńbẹ̀. Ẹ má gbàgbé ilẹ̀ Danabit. Ilẹ̀ náà ṣì ń ta wàràwàrà. Tẹ́ bá fẹ́ san ní díẹ̀díẹ̀, ẹ ní àǹfààní láti san díẹ̀díẹ̀. 1.7 million, 1.5 bọ́n ṣe ń ta ní ẹ̀mọ̀wé. Èyí tí wọ́n ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ẹ̀pẹ́ 1.7 million. Wọ́n dẹ̀ tún ní sí Ìbẹ̀jú Lẹ́kí which is 4.5 million. Ẹ má gbàgbé ẹ kàn sí mi tẹ́ bá fẹ́ ra ilẹ̀ yẹn. Tẹ́ bá fẹ́ san díẹ̀díẹ̀ náà ẹ kàn sí mi. Iléeṣẹ́ Danabit ni. Ẹ pè mí lórí +2347404851234 àbí kẹ́ pè Danabit sórí +2347044433316. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Ire o, ẹ káàárọ̀.